ìlú Ìbàdàn yá ká lọ kí Miss Abọ́sẹ̀dé Ọmọládé ọlọ́jọ́ ìbí many happy returns of the day. Ìbàdàn ni mo wà o, Ìbàdàn ni mo dà o, ẹ wá ń gbé kò bẹ́ẹ̀ bá nílé o, Ìbàdàn ni mo wà o. ọ̀yin lóòótọ́ ni ìlú Ìbàdàn la wà láti wá celebrate ẹni àyẹ́sí ẹlẹ́yin ijó ẹgẹ́ àpọ́nbépo rẹ̀ arẹwà obìnrin ẹni yìí ẹni ẹ̀yẹ the prettiest and the special one Miss Abọ́sẹ̀dé Ọmọládé nítorí tí ó kọ́ wa láti máa kàyọjọ́ wa kó lè máa tọ́ ọkàn wa sí ipa ọgbọ́n àti ọ̀nà òdodo. ìdí nìyí o tá a fi ń kí ọlọ́jọ́ ìbí ní òní ọjọ́ 19 oṣù kẹfà ọdún yìí pé happy birthday long life and prosperity. bẹ́ẹ̀ni ẹ̀mí gígùn là ń tọrọ lọ́wọ́ Ọlọ́run fún Miss Abọ́sẹ̀dé Ọmọládé torí pé ọdọọdún là rórógbó ọdọọdún là ráùsà ọdọọdún là rọmọ obì lórí àtẹ ọdún kan ò ní dé kípèrègún má yọmọ tiẹ̀ ọlọ́jọ́ ìbí máa dàgbàdògbò nínú ọlá ńlá pẹ́pẹ́pẹ́ ló ń ṣe ńlẹ̀ àárọ̀ Abọ́sẹ̀dé máa pẹ́ láyé kánrin kéṣe bá a ti wí bẹ́ẹ̀ ni yóò rí àmì lórúkọ Jésù. Abọ́sẹ̀dé Ọmọládé o mi ò ní torí páyé dayé òyìnbó kí má kí ọ bí wọ́n ṣe kìrìn bàbá tó bí ọlọ́mọ ó yá nílùú Ìbàdàn torí wọn ní Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ nílé Olúyọ̀lé ọmọ ajẹ̀gbíjẹ̀ kara wọn máa fi kara wọn fọ́ orí mu ọmọ agbọ́sásámọ́ sàníọ̀ ìwọ lọ́mọ agbọ́yàyàmọ́yà Ìbàdàn ìlú òjò olúkúlóyè ìlú àjàyí ògidì olú oníkànga àjípọn òbúmi òṣùrù wẹ́dà ìlú ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun òwò ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà Ìbàdàn ìlú ìbíkúnlẹ̀ alágbàlá àjáyà àgbàlá ògúnmọ́lá ti tó kòkò sáré torí pé àgbàlá ògúnmọ́lá jókòó bá ba ẹlòmíì lọ ẹ̀yin lọ́mọ bèrè kó tó wọ̀ níbi olè gbé ń jàre oníhun ọmọ arógunmọ́ sàníyìn ẹ̀yin lọ́mọ lágẹ̀lú Ìbàdàn tí kì í bá ní sọ̀rẹ́ àìmúnilọ́sógun tógun là kó Ìbàdàn. Miss Abọ́sẹ̀dé Ọmọládé today 29th June we say happy birthday to you once again many happy returns of the day amen. ẹni tó ní ká máa kí ni ọmọọba Adéyínká Adélékè. happy birthday to you ọlọ́jọ́ ìbí o ẹ̀mí yìí tó ṣe àṣepọ̀ rẹ̀.